ìjọba ilẹ̀ Amẹ́ríkà la ọ̀nà mẹ́ta kalẹ̀ láti fi gbógun ti àwọn bandits ní orílẹ̀-èdè Nàìjíríà. Èwo ni ẹ rò wípé ó máa pè wá nínú mẹ́tẹ̀ẹ̀ta? Àwọn tí a pè ní agbẹnusọ fún àwa ọmọlẹ́yìn Kristi tí wọ́n jẹ́ bàbá lókè, ẹ gbọ́, ṣé agbẹnusọ ni wọ́n ní tòótọ́? Ẹ̀yin àyànfẹ́, wọ́n máa sọ wípé àwọn bandits yìí wọ́n ní ọmọ àwọn ni. Wọ́n ní Bíbélì fi àyè ìrònúpìwàdà kalẹ̀. Ṣé nǹkan tí Bíbélì kọ́ wa nìyẹn? Ohun tó ń jáde lẹ́nu wọn nísìnyí nìyẹn o. Nínú fọ́nrán yìí a máa jọ gbọ́ wìnrìnwìnrìn ọ̀rọ̀. Ẹ bá mi share ẹ bá mi pín, ẹ jẹ́ ó rìn jìnnà gan, gbogbo àwa àyànfẹ́ ẹ jẹ́ á pín. Ṣé rí níbi tí ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà dé nísìn, ẹ gbọ́, ó ti wá di wípé ara ọ̀rọ̀ okùn ara ọ̀rọ̀ ẹdìyẹ. Gbogbo àwọn tó lérò wípé kò kan àwọn nígbà kan, wọ́n mà ti ń sa eré nísìn. Ẹ̀rù tún wá ń bà wọ́n, ẹ̀rù ń bà wọ́n nígbà tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ń pariwo lórí ìṣekúpani yìí. Wọ́n ṣe bí ẹni pé kò kan àwọn rárá. Ẹ gbọ́, àwọn tí a fi ṣe bàbá nínú Olúwa tí wọ́n wà lókè, àwọn tí wọ́n wà lókè, even àwọn ẹgbẹ́ àjọ ọmọlẹ́yìn Kristi gan, CAN, PFM, tí wọ́n gbọ́dọ̀ jẹ́ agbẹnusọ fún onígbàgbọ́. Ẹ gbọ́, ṣé agbẹnusọ ni wọ́n? Wọ́n kì í ṣe agbẹnusọ fún onígbàgbọ́ mọ́. Wọ́n ti di agbẹnusọ sí àpò ẹgbẹ́ àti sí àpò ara wọn. Àwọn tí a tún fi ṣe bàbá nínú Olúwa tí wọ́n wà lókè, tó yẹ kí wọ́n jà fún ara Kristi wípé ìṣekúpani yìí, gbígbógun ti àwọn ọmọlẹ́yìn Kristi, pípa àwọn ọmọlẹ́yìn Kristi nípakúpa yìí gbọ́dọ̀ dáwọ́ dúró. Kì í ṣe nǹkan tó dá. Kò sí orílẹ̀-èdè tó ń ṣerú eléyìí tí ìlọsíwájú tàbí tí ìtẹ̀síwájú wà ń bẹ̀. Ńṣe ni wọ́n joyè wípé kò kan àwọn. But gbogbo àwọn tí wọ́n lérò pé kò kan àwọn lánàá, ó ti kàn wọ́n lónìí. Ẹ̀rù wá ń bà wọ́n láti sọ̀rọ̀. Wọn ò fẹ́ ṣe orílẹ̀-èdè Nàìjíríà, wọn ò dẹ̀ fẹ́ ṣẹ̀ sí orílẹ̀-èdè Amẹ́ríkà. Àwọn kan ń bẹ̀rù nítorí kí Amẹ́ríkà má bàa gbé sanction lé wọn, tàbí withdraw visa wọn, tàbí bá àwọn láti wọlé sí Amẹ́ríkà. Nílẹ̀ ẹ̀rù ṣe ń bá àwọn kan báyìí. Ẹ jẹ́ á wá gbọ́. Àwọn bàbá wa, bàbá Adébóyè, wọ́n sọ̀rọ̀ lánàá. Ẹ máa wá wo àwọn tó jẹ́ bàbá yìí o, tí wọ́n wà lókè yìí o. Bàbá Adébóyè, Oyèdépò, Kúmúyì, Olúkọ̀yà, gbogbo wọn dákẹ́ bí ẹni wípé kò kàn wọ́n. Ìṣekúpani yìí dẹ̀ ń kan àwọn ọmọ ìjọ wọn níbẹ̀ o. Ṣùgbọ́n ṣe ni wọ́n ṣe bí wípé kò kàn wọ́n. Ẹ gbọ́, nígbà tí ẹ sọ wípé ẹ ń kó àwọn àgùntàn lọ sí ìjọba Ọlọ́run, tí wọ́n wá ń ṣekú pa àgùntàn lẹ́yìn yín, tí ẹ dẹ̀ dákẹ́. Irú olùṣọ́ àgùntàn wo ni ẹ̀yin jẹ́? Irú olùṣọ́ àgùntàn wo lẹ wà? Ṣé bí Kristi ṣe darí àwọn àgùntàn nígbà tó ń wà láyé nìyẹn? Ṣé bí Bíbélì ṣe kọ́ wa láti darí àwọn àgùntàn nìyẹn? Now, ẹ̀yin tí a nérò wípé ẹ gbọ́dọ̀ jẹ́ voice fún àwa Christian, ẹ jẹ́ voice fún wa. Ọlọ́run wá gbé Reverend Ezekiel dìde. Ìtìjú ló yẹ kí ó jẹ́ fún gbogbo ẹ̀yin pásítọ̀ tó wà lókè. Alábàjọ Bíbélì náà ti sọ. Ó ní a ó fi òpè dààmú ọlọ́gbọ́n. Àwọn ènìyàn mélòó níbo la ti gbọ́ orúkọ pásítọ̀ Ezekiel? Ẹ̀yin bàbá tí ẹ wà lókè, ẹ rí wípé ẹ ti ń useless. Gúmi ń jáde, ẹ̀yin ìjọba wa, ẹ ò dẹ̀ rí nǹkan ṣe sí títí dì sí o. Nnamdi Kanu wà nínú ìgbèkùn láti bí ọdún mélòó kan. Sunday Igboho ẹ lé lọ kú òǹlù, ẹ ní ọ̀daràn ni. Àwọn ọmọ tí ò ṣẹ̀, àwọn ọmọ tí ò lẹ́bi yín lẹ̀ dí mọ́. Ogun lé ní ọdẹ, ogun lé ní àwọn àmì yín lè jà, àwọn ogun pẹ́pẹ́pẹ́. Ṣùgbọ́n ogun bandit, àwọn ogun Boko Haram wọn ò lè jà. Àwọn DSS lọ invade ilé Sunday Igboho. Àwọn ogun pẹ́pẹ́pẹ́, ojú tì mí fún yín. Náà Amẹ́ríkà wá sọ̀rọ̀. Ẹ̀rù ń bara alẹ́, ẹ̀rù ń bara oko báyìí. Àwọn Amẹ́ríkà la ọ̀nà mẹ́ta kalẹ̀ láti fi wá bá wa ṣègbógun tì àwọn bandit àti Boko Haram. Nínú ọ̀nà mẹ́ta yẹn, òun ni ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn àmì Nàìjíríà láti bá àwọn ọ̀dàlúrú yìí jà. Ṣùgbọ́n ṣé yẹn máa ràn wá lọ́wọ́? Ìdáhùn ẹ̀ ni wípé rárá, no, kò lè ràn wá lọ́wọ́. A ò nílò yẹn tí àwọn náà bá ní nǹkan ṣe. Onírúurú ẹgbẹ́ àwọn Mùsùlùmí, onírúurú àwọn ẹgbẹ́ Mùsùlùmí ló bẹ̀rẹ̀ sí ní jáde sí tí wọ́n ń sọ̀rọ̀. Mo ti ẹ̀ ń wo ìkan dìdìrìn kan láìpẹ́ yìí, ó lóhun Mufti wò ó. Ó dàbí ẹni wípé wọ́n ti kó ọpọlọ ọ̀gbẹ́ni yẹn lọ. Because tí ọpọlọ ẹ bá sì pé dáadáa, ó ní àwọn táwọn jẹ́ Mùsùlùmí ni wọ́n ń pa jù, pé wọn ò pa Kìrìsìtẹ́nì kankan. Mo wá ń béèrè lọ́wọ́ ẹ, nígbà tí wọ́n ń pa ẹ̀yin tẹ́ jẹ́ Mùsùlùmí, àwọn ọmọ ìyá yín nínú ẹ̀sìn, ó ní àwọn ọmọ ìyá yín nínú ẹ̀sìn ni wọ́n ń pa. Gbọ́ mi, àwọn ọmọ ìyá yín nínú ẹ̀sìn tí wọ́n ń pa yìí, ṣé kò sí ẹ̀jẹ̀ lọ́rùn wọn? Ìbò ni fọ́nrán ibi tí ẹ ti pariwo síta wà wípé wọ́n ń pa àwọn ọmọ ìyá yín nínú ẹ̀sìn.
ẹ ò ṣe jáde ojú tì mí fún yín torí ohun tí Muhammed gbélé yín lọ́wọ́ nìyẹn, ìṣekúpani tó gbélé yín lọ́wọ́ nìyẹn, láti gbógun ti àwọn tí kò tẹ̀lé Allah, láti gbógun ti àwọn tí kò tẹ̀lé Allah, kí ẹ gbógun ti wọ́n títí ẹ̀mí yóò fi bọ́, tí wọ́n bá kọ̀ láti jẹ́wọ́ láti gba Muhammed títí ẹ̀mí máa fi bọ́ lọ́wọ́ wọn, ojú tì mí fún yín. Gumi yẹn jáde ó ní àwọn ọmọ àwọn ní báńdíìtì níbo ni ọjọ́ ọ̀la orílẹ̀-èdè Nàìjíríà wa ń lọ báyìí, ojú tì mí fún ẹ̀yin olóṣèlú wa. Gumi yan panda káàkiri títì, báńdíìtì yan panda káàkiri títì báyìí. Gumi sọ wípé kí Amẹ́ríkà wá bá wa gbógun tì wọ́n, kán pa wọ́n, kọ́ ni ọ̀nà àbáyọ, bí kì í ṣe wípé káwọn jọ dúnàádúrà pẹ̀lú àwọn afẹ̀míṣòfò. Ẹ tún wá gbọ́, Gumi ní ṣó yẹ kí Amẹ́ríkà sọ bẹ́ẹ̀, ṣe bí Bíbélì fi àyè ìrònúkúwàdà kalẹ̀, ṣe Bíbélì sọ wípé òun kò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ bí kì í ṣe pé kó ronúkúwàdà. Ó ti gbàgbé wípé Bíbélì tó sọ bẹ́ẹ̀ náà ló sọ wípé wọn kò gbọdọ̀ tàjẹ̀ ènìyàn sílẹ̀, ẹni tó bá fi dà pa ni nípa idà náà láti máa pa. Níbo ni Bíbélì, níbo ni Gumi wà tí ò ka Bíbélì yẹn fún àwọn bandits nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ burúkú yìí? Àwọn mùsùlùmí náà bẹ̀rẹ̀ sí ní dìde báyìí, wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀sọ́kúsọ. Ẹ ti mọ̀, ẹni tí ọpọlọ ẹ bá pé á ti yé e dáadáa, á ti mọ̀ wípé àwọn mùsùlùmí ò kì í sọmọ àlàáfíà. Ìkan tó bá jẹ́ wípé ọmọ àlàáfíà nìyí, ẹ bá ti máa sọ̀rọ̀ lórí kíní yìí tipẹ́tipẹ́. Nígbà tí ìrànlọ́wọ́ wá láti ibi tó gáàsì, gbogbo yín bẹ̀rẹ̀ sí ní jáde wípé kíní kan wọn kì í ṣe mùsùlùmí, wọn kì í ṣe mùsùlùmí, àwọn bandit yẹn kì í ṣe mùsùlùmí, wọn kàn fẹ́ máa borúkọ mùsùlùmí jẹ́ ni, wọn kàn ń ṣàláwà kùbárú tí wọ́n bá fẹ́ dú kíní, tí wọ́n bá fẹ́ dú èèyàn ni, wọn kì í ẹ sá bẹ̀rẹ̀ sí ní sọ onírúurú. Dìdìrì kan tún jáde, mi ò fẹ́ dárúkọ ẹ̀ torí ọmọ yẹn ẹgbẹ́ kan ayé ló wà, nínú kí n máa dárúkọ ẹ, ó máa dàbí wípé mò ń fún ní kíní ni ẹ ti mọ ọmọ dìdìrì, ọmọ Fúlàní dìdìrì kan báyìí tẹ́ bá ti rí tó lóhun kóyàn lọ Mẹ́kà báyìí, ẹ̀yin kan ti máa mọ̀. Ìyẹn tún wá jáde, ó lóhun ń pe ìjọba Russia kí wọ́n wá gbèjà àwọn náà táwọn jẹ́ mùsùlùmí, òun pe ìjọba Saudi, òun pe ìjọba kíní kan, òun pe ìjọba oh God, ọ̀rọ̀ ọlọ́pọlọ pípé dà, ọ̀rọ̀ ọlọ́pọlọ pípé dà, ọ̀rọ̀ ọlọ́pọlọ pípé dà. Àwọn ọba wọn nílẹ̀ Haúsá ọ̀pọ̀ wọn ló mọ̀ nípa nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Ẹ wò ó, kí ìjọba Amẹ́ríkà lè dí àpòpọ̀ pẹ̀lú ìjọba pẹ̀lú àwọn àmì Nàìjíríà, kí àmì ilẹ̀ Amẹ́ríkà lè dí àpòpọ̀ pẹ̀lú àwọn àmì Nàìjíríà kò lè fún wa ní ọ̀nà àbáyọ. Ṣé ẹ ti gbàgbé pé wọ́n ti wá rí? Torí àwọn àmì Nàìjíríà yìí náà ló máa jẹ́ olùdènà wọn. Àwọn náà máa tàṣírí ìgbésẹ̀ tí wọ́n fẹ́ gbé. Ìyẹn kì í ṣe solution nínú ìlànà mẹ́ta tán láwọn ti là kalẹ̀. Ìlànà tó dáa jù tí wọ́n bá fẹ́ ràn wá lọ́wọ́ òun ni pé kí wọ́n lọ dá ogun yẹn jà, kí wọ́n bá wa wáìpù gbogbo àwọn afẹ̀mí ṣòfò, ẹ̀dá àwọn fẹ̀mí kírísítẹ́nì ṣòfò, ẹ̀dá àwọn fẹ̀mí mùsùlùmí ṣòfò, àní gbogbo àwọn tó bá ṣe ti jẹ́ olùtàjẹ̀ sílẹ̀, ẹ bá wa wáìpù wọn dànù. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, òwe tí wọ́n ń pa nígbà tẹ́ fẹ́ wọlé ni wípé ọmọ wa ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ káfílẹ̀ kẹ̀sí ìdíbi ọmọ ẹlòmíì. Ṣẹ́yìn gan lè sun àsùnwọ̀ra báyìí, ṣẹ́ lè sun àsùnwọ̀ra báyìí.